A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti bẹ̀rẹ̀ ìwádìí láàrin agboolé lẹ́yìn ẹ̀sùn wípé ikọ̀ òṣìṣẹ́ wọn ń jí lára ẹrù olè tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn alájẹbánu pẹ̀lú owó ìjọba. Ìròyìn jábọ̀ wípé wọ́n ti júwe ilé fún lára àwọn òṣìṣẹ́ wọn nígbà tí wọ́n ṣe ìwádìí àwọn mìíràn lórí ìwà jìbìtì àti olè. Àwọn ẹrù tí wọ́n fi pamọ́ bíi ẹsíbíìtì, lára rẹ̀ ní owó àti góòlù gold bars. Kò dín ní òṣìṣẹ́ 27 tí wọ́n ti lé kúrò lẹ́nu iṣẹ́ lórí ẹ̀sùn àṣemáṣe ní ọdún 2024. Agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé sọ bákan náà nínú àtẹ̀jáde ọjọ́ 6 oṣù kínní ọdún 2025 wípé àjọ wọn ń ṣe ìwádìí ẹ̀sùn jìbìtì $400,000 tí wọ́n ní ó ní í ṣe pẹ̀lú òṣìṣẹ́ wọn tí wọn kò tíì mọ orúkọ rẹ̀. Ọjọ́ méjì lẹ́yìn èyí ni wọ́n fi òṣìṣẹ́ 10 láti ẹkùn ìpínlẹ̀ Èkó sí àhámọ́ lórí ẹ̀sùn olè tí wọ́n ní wọ́n sọ ara wọn di olè gbé olè gbà. Orísun ìròyìn kan láàrin àjọ EFCC ṣe àfihàn àwọn ohun tí ó sọnù lákàtà wọn, lára rẹ̀ ní góòlù bílíọ̀nù kan náírà àti ẹ̀ṣọ́. Bẹ́ẹ̀ náà ni $350,000 sí $400,000 náà di àwátì. Èyí ni wọ́n ń wá lọ́wọ́ tí òmíràn fi jẹyọ ní ẹkùn ìpínlẹ̀ Kaduna ní Ọjọ́rú. Òṣìṣẹ́ EFCC kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Polycarp ni wọ́n ní ó jí owó tí ó lé ní $30,000 pẹ̀lú àwọn ohun iyebíye mìíràn, ṣùgbọ́n àjọ EFCC kò sọ̀rọ̀ lórí ẹ̀sùn ti ìpínlẹ̀ Kaduna tí ó pa kún èyí tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀. Kí wá ní ìdí tí ẹ̀sùn olè jíjà ṣe ń wáyé láàrin àjọ EFCC? Orísun ìròyìn kan tó ṣe fẹ̀mí tẹ̀ ṣùgbọ́n tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní ìdójútì ńlá ni ẹ̀sùn olè yìí jẹ́ láàrin àjọ EFCC bí ó ti dá ẹ̀bi ọ̀rọ̀ yìí lu ìṣẹ́ àti ọ̀wọ́ngógó oúnjẹ àti ohun èlò tó ń lọ láwùjọ. Ó fi kún un wípé nítorí àwọn ẹsíbíìtì wọ̀nyí wà ní àrọ́wọ́tó wọn ni ó fún wọn láǹfààní. Ó ní ó yẹ kí wọ́n ti gbé ìgbésẹ̀ láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí, àbí báwo ni wọn kò ṣe ní pamọ́ ibi wọn kó góòlù àti dọ́là sí? Èyí lè fa ojúkòkòrò. Ó jẹ́ àìmọṣẹ́ ẹni níṣẹ́ láti má tọ́jú àwọn nǹkan wọ̀nyí pamọ́ dáadáa, nítorí ilé ìfowópamọ́ ni ó yẹ kí wọ́n tọ́jú àwọn ohun tí ó ṣe iyebíye sí. Ẹlòmíràn tí ó jẹ́ òṣìṣẹ́ àjọ EFCC tí òun náà kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní irúfẹ́ ìwà báyìí jẹ́ ìdójútì ńlá nítorí alága wọn jẹ́ ẹni tó ṣe é fọkàn tẹ̀. Ìdí nìyí tí kò fi daṣọ bo ìṣẹ̀lẹ̀ yìí mọ́lẹ̀. Ó ní òun gbọ́ nípa díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yìí. Ọ̀kan nínú àwọn afurasí yìí jẹ́wọ́ wípé ojúkòkòrò ló ṣe òun, kò ṣeé mójú kúrò, ṣùgbọ́n irúfẹ́ ìwà báyìí bà wọ́n lórúkọ jẹ́. Ọ̀jọ̀gbọ́n kan lórí ààbò security analyst Yẹmí Adéyẹmí ní òṣìṣẹ́ àjọ EFCC kankan ò ní ẹ̀tọ́ láti fi ọwọ́ kan ẹ̀rí tàbí ẹsíbíìtì. Adéyẹmí ṣàlàyé wípé iṣẹ́ EFCC jẹ́ iṣẹ́ tí ó ní agbára sensitive ju kí wọ́n ní òṣìṣẹ́ tí kò lè kó ara rẹ̀ níjàánu. Alága gbọ́dọ̀ wá bí yóò ṣe gbá ilé rẹ̀ mọ́. Ọ̀jọ̀gbọ́n mìíràn lórí ààbò àti ìwà ọ̀daràn Jackson Lékan Òjó ní òṣìṣẹ́ tí ajé ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí gbọ́dọ̀ fi ojú winá òfin. Àìpẹ́ yìí ni ìlúmọ̀ọ́ká ọkùnrin bí obìnrin Idris Okuneye tí gbogbo ènìyàn mọ̀ sí Bobrisky ṣe ẹ̀sùn nínú àkàálẹ̀ ohùn tí ó lu síta wípé àwọn òṣìṣẹ́ àjọ EFCC kan gba mílíọ̀nù 15 náírà ní ọwọ́ rẹ̀ láti fi fagilé ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n fi kàn án lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un. Bí ó tilẹ̀ jẹ́ wípé Bobrisky padà sẹ́, ṣùgbọ́n èyí ti tapo sí aṣọ ààlà àjọ EFCC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alágbára méjì tí wọ́n ń fẹ̀gẹ̀ nínú rògbòdìyàn òṣèlú ìpínlẹ̀ Rivers, Gómìnà Siminalayi Fubara àti Mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike ni a gbọ́ wípé wọ́n kọ̀ láti kéra nígbà tí wọ́n ní ìpàdé
pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ilé agbára lọ́jọ́ Ìṣẹ́gun. Wike àti Fubara wà lára àwọn aṣojú láti Ògbóni tí wọ́n wà ní ìpàdé pẹ̀lú ààrẹ lórí ìgbésẹ̀ àti bẹ̀rẹ̀ iṣẹ́ epo padà ní ilẹ̀ Ògbóni. Ẹnìkan tí ó bá wọn kópa nínú ìpàdé yìí ní bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ya fọ́tò pẹ̀lú ààrẹ, àwọn méjèèjì kò kí ara wọn débi wọ́n máa gba ọwọ́ tàbí dì mọ́ ara wọn. Ohun tí wọ́n bá wá ni wọ́n gbájúmọ́. Lẹ́yìn ìpàdé ni olúkúlùkù gbabi tirẹ̀ lọ. Ó ní ó pọn dandan fún Wike láti wà ní ìpàdé yìí gẹ́gẹ́ bí mínísítà, kì í ṣe ibi ìpéjọpọ̀ láti jíròrò lórí ìjà òṣèlú ìpínlẹ̀ Rivers. Ìpàdé pọ́nńbélé lórí okòòwò ni èyí jẹ́, strictly for business. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ajé ni Wike sọ àsọtúnsọ ọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé òun kò lè parí ìjà pẹ̀lú gómìnà Fubara níwọ̀nba ìgbà tí fàákájà bá ṣì ń tẹ̀síwájú. Ṣùgbọ́n a gbọ́ wípé Pan Niger Delta Elders Forum (PANDEF) ti gbé ìgbìmọ̀ àlàáfíà dìde tí gómìnà àná fún ìpínlẹ̀ Akwa Ibom darí Obong Victor Attah láti pe àwọn olóṣèlú méjèèjì wá sí orí tábìlì kan náà kí wọ́n dúnàádúrà lórí ìgbésẹ̀ àti làjà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ Federal Airports Authority of Nigeria (FAAN) ti fìdí ẹ̀ múlẹ̀ wípé èrò ọkọ̀ 6 ni ó fi ara pa lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn tí ọkọ̀ òfurufú United Airlines balẹ̀ pàjáwìrì ní pápákọ̀ òfurufú Murtala Mohammed, ìpínlẹ̀ Èkó lówùúrọ̀ àná ọjọ́ Ẹtì. Ọkọ̀ òfurufú Boeing 787-800 tí ó ń gbéra láti Èkó lọ pápákọ̀ òfurufú Washington DC ni ó kó èrò 245, òṣìṣẹ́ 8 àti awakọ̀ òfurufú 3. Adarí ìròyìn fún àjọ FAAN Obiageri Ọ̀rà ṣàlàyé wípé gbogbo èrò àti òṣìṣẹ́ inú ọkọ̀ ni wọ́n balẹ̀ láyọ̀ àti àlàáfíà, yàtọ̀ sí èrò ọkọ̀ 4 àti òṣìṣẹ́ ọkọ̀ 2 tí wọ́n fi ara pa tí ó pọ̀, pẹ̀lú èrò ọkọ̀ 27 àti òṣìṣẹ́ 5 tí wọ́n fi ara pa níwọ̀nba. Agbẹnusọ FAAN ṣàlàyé wípé ọkọ̀ òfurufú yìí gbéra ní déédéé aago 12:01 (23:59 PM) alẹ́ Ọjọ́bọ̀, ṣùgbọ́n yí ọ̀nà padà tí ó fi balẹ̀ ní déédéé agogo 3:22 (3:22 AM) òwúrọ̀ ọjọ́ Ẹtì. Kí ó tó balẹ̀ ní ikọ̀ ìdóòlà ẹ̀mí àti panápaná tí ń dúró dè wọ́n, Aerodrome Rescue and Firefighting Services. Lójú ẹsẹ̀ ni ikọ̀ ìdóòlà yìí sì ti bẹ̀rẹ̀ ìtọ́jú pẹ̀lú àwọn tí wọ́n fi ara ṣèṣe, bí wọ́n ti gbé àwọn tí wọ́n fi ara pa wọ̀nyí lọ ilé ìwòsàn pápákọ̀ àti Duchess Hospital ní Ìkẹjà. Àwọn tí wọn kò fi ara pa ni wọ́n kó lọ ilé ìtura. FAAN fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkọ̀ òfurufú yìí kò bàjẹ́ púpọ̀ bí wọ́n ti ṣèlérí àti fi bí nǹkan ṣe ń lọ tó ará ìlú létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ àná Muhammadu Buhari ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ó jẹ́rìí níbi ẹ̀sùn tí Sunrise Power pè tako International Chamber of Commerce (ICC) ní ilé-ẹjọ́ Paris, orílẹ̀-èdè Faransé. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìmọ̀-ẹ̀rọ Bashir Ahmad ni ó ṣe àfihàn fídíò yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti ṣe àfihàn bí ààrẹ àná ṣe ń sọ̀kalẹ̀ nínú ọkọ̀ òfurufú lẹ́yìn tí ó padà dé. Ẹ̀sùn yìí jẹ jáde látara iṣẹ́ àkànṣe oní-bílíọ̀nù $6 pẹ̀lú àdéhùn tí wọ́n ṣe ní ọdún 2003 láti ṣe àgbékalẹ̀ 3,050 MW power plant ní Mambila, ìpínlẹ̀ Taraba. Sunrise Power ṣe ẹ̀sùn wípé wọn kò mú àdéhùn ṣẹ bí ó ti ń béèrè $400 million owó ìtanràn lẹ́yìn tí Nàìjíríà kọ̀ láti tẹ̀lé àdéhùn tí wọ́n jọ bu ọwọ́ lù. Iléeṣẹ́ ààrẹ sẹ́ lórí ẹ̀sùn wípé wọ́n fi tipátipá mú Buhari láti jẹ́rìí àti wípé gbogbo àwọn tí wọ́n jẹ́rìí ní bẹ̀rẹ̀ látorí ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Buhari ni wọ́n tìkálára wọn jẹ́rìí láì fi tipátipá mú wọn. Ahmad ní bákan náà ni mínísítà àná Babátúndé Fáṣọlá àti Sulaiman Adamu náà jẹ́rìí gbé orílẹ̀-èdè lẹ́sẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ ni Ọbásanjọ́ ti sẹ́ wípé òun kò fún mínísítà agbára àná Olú Agúnlóyè ní agbára láti dá gbèsè bílíọ̀nù $6 sí Nàìjíríà lọ́rùn nígbà tí
tí Buhari náà ṣàlàyé nínú oṣù kejì ọdún 2024 wípé òun kò bu ọwọ́ lu ìwé àdéhùn settlement agreement pẹ̀lú Sunrise Power àti Transmission Company Limited lórí iṣẹ́ àkànṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àgbà ọ̀jẹ̀ òṣèrébìnrin Olúwabùkọ́lá Àjọkẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Bukky Wright ti sọ̀rọ̀ lórí ìdí tí ó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ tí ó sì yí iṣẹ́ padà fún gbogbo àkókò tí ó lò ní orílẹ̀-èdè United States of America. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Bukky Wright ti sọ wípé ìmọ̀ ẹ̀rọ ni òun gbájúmọ́ báyìí pẹ̀lú eré ìdárayá lẹ́gbẹ̀ẹ́ kan. Ó ní ìgbésẹ̀ tí òun fi yẹ̀bá kúrò nínú eré ṣíṣe sí ìmọ̀ ẹ̀rọ jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ rò wípé kò ní ṣeé ṣe, ṣùgbọ́n ó ṣeé ṣe, kò sì sí ẹni tí kò lè ṣe é. Lórí ohun tí ó ṣe àfẹ́ẹ̀rí rẹ̀ jùlọ nípa Nàìjíríà, Bukky Wright ní òun pòǹgbẹ oúnjẹ ilẹ̀ wa bíi àmàlà. Bákan náà ni òun sì nífẹ̀ẹ́ láti kópa nínú eré ṣíṣe pẹ̀lú àwọn òṣèré orílẹ̀-èdè Nàìjíríà Nollywood actors. Lẹ́yìn èyí ni òṣèré yìí wá ṣèlérí fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ń padà bọ̀ pẹ̀lú oríṣiríṣi sinimá bíi Ìpadàbọ̀ Ọmọ́tárá Johnson àti àwọn mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.